ẹ máa ṣe ẹ̀yin alàgbà kọ́ràn ẹ bá ń kí gbogbo ọmọ nàìjíríà àtàwọn èèyàn yín tó wà ń lu òyìnbó gbogbo olólùfẹ́ yín ẹ kí wọn ẹ pẹ́ ẹ káàbọ̀. lórúkọ ọlọ́run mo kí gbogbo ẹ̀yin olólùfẹ́ mi o. àwọn náà ń kí yín. ẹ̀yin bàbá mi ẹ̀yin ìyá mi ẹ̀yin ẹ̀gbọ́n mi. éèbà. ẹ̀yin ọ̀rẹ́ mi. ẹ̀yin tẹ́ ẹ wà lẹ́yìn mi lẹ́yìn ọlọ́run tẹ́ ẹ jẹ́ kó gbà mí owó. láti ọdún tó ti pẹ́ sẹ́yìn. kábíyèsí. lẹ́yìn ọlọ́run ẹ̀yin máa ní. nígbà tó wà ẹ̀yin ni. nígbà tí ò sí ẹ̀yin ni. tó mojúbà ọlọ́run. ṣé dákà fún lódùmarè. ọwájú bẹ̀ ẹ̀yin ènìyàn. kábíyèsí ọlọ́run. lórúkọ ọlọ́run. gbogbo ibi tẹ́ ẹ ti ń nífẹ̀ẹ́ wa kò mà ní bàjẹ́. àmín. gbogbo ohun tẹ́ ẹ ti ń ronú lọ́kàn láti ṣe àti tẹ́ ẹ ti ṣe fún wa ọmọ aráyé ò mà ní bàjẹ́. àmín. èyí tẹ́yìn pàápàá lérò tẹ́ ẹ dáwọ́lé yóò ṣeé ṣe o. àmín. òkè lórúkọ ọlọ́run ẹ kú lé o. kàràn ń kíyín chief kàràn rèé lónìí ẹ mọ̀ mí lónìí ẹ̀mẹ́kùn àtúnjọ pàdé lónìí láti ọdún gbọ́n lókẹ́sàn wo la tiẹ̀ ti pàdé kàn náà àkúrẹ́ làákà ni àbí lálùpọ̀n àbí ti lálùpọ̀n làákà ni àbí tèkó mọ̀rẹ́tì ìjọ wọn ń ṣe tẹ́ ń jagun June 12 lọ́wọ́ tálàdé ní àwọn olórí burúkú wòwò àtúlélẹ̀ wọ́n jáwọ́ ya fíìmù ti wà níjọ́ náà lọ́hùn-ún mọ́lẹ̀ oṣù sí àfẹ́ntí ọ̀bá nílé báláyé kàrànkàrànkàràn bó o ní kàràn sí bẹ̀rẹ̀ bó o lẹ sí bẹ̀rẹ̀ tíátà náà. ẹ ṣe olótú ó pẹ́ díẹ̀ nígbà tí a wà láti kékeré ní ṣọ́ọ̀ṣì wa aráwọ̀ èèyàn wa tó máa ń ṣe eré nígbà Good Friday Jímọ̀ Rere nígbà Jíǹde nígbà Kérésì àtìgbà náà ni a ti ń torí bọ̀ wẹ́rẹ́wẹ́rẹ́ ó dé ṣùkú alákọ̀ọ́bẹ̀rẹ̀ ó sì kó mbẹ́ nígbà tó dé secondary school ó tún wọnú ẹ̀ lọ nígbà wa ṣe tán labara ní Center for Cultural Studies ní UNILAG lẹ́kọ̀ọ́ níbi símẹ́ǹtì gbé dunlẹ̀. a ṣe certificate course níbẹ̀. tẹ́ lọ kẹ́kọ̀ọ́ jó. a lọ kẹ́kọ̀ọ́ ijó àdàfún àti stage eré orí ìtàgé. àti jó. nígbà tá a ṣe díẹ̀ ńbẹ̀ wọ́n fi wá síbẹ̀ tá à ń ṣiṣẹ́ lọ kò pẹ́ kò jìnnà wọ́n ní ká wá lọ sí University of Ife tó di Ọbáfẹ́mi Awólọ́wọ̀ University lónìí. ẹ jẹ́ ẹ̀kàwé tó wà ń. wọ́n gbìyànjú díẹ̀. abájọ tẹ èbó fi yọkùlùlù lẹ́nu yín ẹ̀ sólẹ̀. wọ́n gbìyànjú díẹ̀. nígbà ìsúdọ̀ ọ̀hún ọlọ́run tó bá wa ṣe àṣẹ diploma lórí directing acting àti báwo la ṣe lè ya sinimá. ok. nígbà tá a wá kó mbẹ tá a padà sílé nígbà tá a ń sọ yìí NTV ló sì wà. a máa ń ṣe 30 minutes program ní NTV lẹ́kọ̀ọ́. iléeṣẹ́ tẹlifíṣàn kan ṣoṣo ló wà lẹ́kọ̀ọ́ kan wà ń bàdàn. ọ̀dà ló kọ ìyá kọríkọrí àṣẹ kìkì àdúrà àkúrẹ́ nìyá ìwà kò sí mọ́lẹ̀ oṣù nù gbogbo wòlíì tí ń bẹ láyé bá a bá sì ń sọ̀rọ̀ nípa ìyá kọríkọrí mo lù lọ́ǹtẹ̀ẹ́nù gbogbo wòlíì obìnrin láyé ìyá kí lẹ́ẹ̀ fi ṣe kànáà lálejò kànáà ló dé yìí ó dé sí yín lọ́rùn ẹ máa tẹ̀ ẹ tẹ́ntẹ́ bá fi ṣe kànáà lálejò mọ́ ń bọ̀ ń bọ̀ gbowó lónìí o kànáà. inú mi ó dùn. tílẹ̀ ó mì inú mi ó dùn. ẹ̀ ń sọ ńlẹ̀. ní kúkúrú bàtà wa padà dé ó ti bọ́ sí àkókò Festac 77 àkópa nínú ẹ̀. ngbà àwọn ẹsẹsẹ bí mi nù 1977. ngbà àkópa. ǹjẹ́ January 177 kí ìyá mi kú lọ síbi tù ẹ̀ ń sọ ńlẹ̀. nígbà tí wàá kó ń bẹ̀ ọlọ́run wa ní ká máa rí iṣẹ́ yẹn ṣe. ká máa rí iṣẹ́ yẹn ṣe. bóyá sọ ṣáájú mo júbà ọlọ́run júbà ènìyàn tí n bá ń sọ̀rọ̀ gbèsè ayé mi àti iṣẹ́ tí mo yàn láàyò yìí. Investor BJ onímọ̀ kí n pẹ́ káàbọ̀. ààbọ̀ kí wọ́n. àwọn èèyàn ti dà sórí kinní yìí ojú pápá ti kún Ọlálékan Adéníjì Adétúnjí ní ìmọ̀ kí mo tún láyọ̀ Dorcas ọlẹ́ káàbọ̀ sórí ètò yìí o. kí wọ́n. ẹ bí ọ̀rọ̀ mi nígbà tí n bá sọ̀rọ̀ tí n bá dárúkọ àwọn èèyàn mẹ́rin wọ̀nyí ó dàbí pé mo dàbí olè àbọ́lọ́ṣà. ẹ wàá sọ̀rọ̀ òkè ni torí eléyìí ò lè dàbí èyí tí a máa ń nà sí yín lọ́ọ̀kan ṣé pé tẹ́ bá ṣe wá action pàù nìkan yóò dùn nù ẹ̀. á dàbí pọ́ ọlọ́ṣà ni mí. á dàbí ọlọ́ṣà kẹrù ẹni lọ. ẹni àkọ́kọ́ lọ lọ́hùn. ó Olódùmarè. ọba tẹ́rí lẹ́gẹ́lẹ́gẹ́ ṣàgbéjì omi. bẹ́ẹ̀ ni bàbá. yes.
ẹnì kejì nìyá tí mo ta rẹ̀ jáde. ìyá ayé tó bí àwọn ńkọ́. àwọn àjẹ́ ló pa wọ́n nǹkan bí ọdún méjì sẹ́yìn wọ́n sánkú ni. 2 years ago ìyá yín. wọ́n sánkú ni ìyá aládùúrà. kábíyèsí 107 ni wọ́n kú. àwọn àjẹ́ wọn try o àwọn àjẹ́ try o. a sì fẹ́ ká ró wọn ò gbà. kọ́ríkọ́rí ẹ máa pé mo dúpẹ́ mo ṣubú lajẹ́. mo dúpẹ́ mo ṣubú lajẹ́ o. ìyá àṣẹ kìkì àdúrà bọ̀mọ́ kẹ́ríkẹ́rí ó ní ká send account number yín ó lóun ó fowó sí ní ìsìn ó ní òun ó fowó sí ní ìsìn ìyá yìí fẹ́ sẹ̀yìn lọ́wọ́ ìyá yìí níjọ́ tó dẹnu studio yìí tó nawọ́ méjèèjì báyìí lẹ́yìn ìgbà tí studio yìí jóná ó ní bí ó ní ilẹ̀ bí yóò di gold ó padà dà bẹ́ẹ̀ àdúrà tó gbàǹjọ náà ó dínà apára rẹ̀ ọ̀ka mọ́ àṣẹ kìkì ọ̀rọ̀ kóríkọrì bàbá àṣẹ kìkì àdúrà yìí kò pé méjì ìlú Àkúrẹ́ wọn wà àti ẹ̀jọ́ ṣeré lọ́dọ̀ wọn jọ kan ń sọlẹ̀ káwọn send account number à ń bọ̀ ìyá. ní kúkúrú ẹni kẹta òun lẹ̀gbọ́n mi ọmọ ìyá bàbá mi. ọmọ ìyá yín ọmọ bàbá yín. à ń pè ní Yẹmí Rẹ̀mí. àwọn náà ọmọ wò yín bí wọ́n bá wà báyìí. wọ́n wò mí báyìí. ẹni tó wá gbẹ̀yìn tí mo ní n ò gbọ́dọ̀ gbàgbé láàrin àwọn mẹ́rẹ̀ẹ̀rin yẹn. àwọn ni olóògbé Àyànfẹ́mi Òróníyì Phillips tó dá ẹgbẹ́ òṣèré Òṣùmàrè sílẹ̀. kábíyèsí Olódùmarè. ìyàwó àmì ọkọ ìyá Rainbow. ọkọ ìyá Rainbow. bẹ́ẹ̀ni. ọ̀gá yín nù. ọ̀gá mi ni. olókọ yín bẹ́ẹ̀ yẹn ṣe mọ̀ art. ṣé ọ̀pá wa ti bẹ̀ láti yunifásitì. ṣùgbọ́n pé Ọlọ́run pé a jáde sí gbòòrò. àwọn lọ́lọ́run lò. Abdulrasaq Saliu ọlẹ́jà ńlá mo tún gbé lónìí. ṣe ń fún mi wagon ó ní well done bàbá yìí. Múránà Àjàgbé ó ní Ọlọ́run yóò máa fún yín ṣe sà. Ṣẹ́gun Arúlẹ́wọ̀ ó ní bàbá kànrán God will bless you more. Amen. In Jesus name. ẹ̀ ń sọlẹ̀. tó àwọn mẹ́rẹ̀ẹ̀rin wọ̀nyí wọ́n ṣe pàtàkì nínú ayé mi. so níjọ́ kan ṣá àti lọ ṣe àwọn kinní kan tá à ń pè ní 26 episode. àti ṣe fún NTV ní Yorùbá. Lagos State wá fẹ́ ṣí tẹlifíṣàn àti ilé rédíò. wọ́n wá ní ká tún kọ ìmí ìwá àwọn eré àbáláyé. àtúkọ fún wa tún ṣe kí la ya eré tán fún lólóògbé bá tẹ́rí gbàṣọ. kábíyèsí Ọlọ́run Fọláṣadé Jíbódù ó ní Chief Kànrán ó ní God bless you ó láwọn ń kéyìn láti America United States of America. I salute you my sister. àwọn olólùfẹ́ yìí ti ń sarajọ káàkiri àgbáyé lónìí Kànrán ẹni tẹ́ ẹ ti rí fọ́dún 15 20 ọdún lónìí lẹ́ẹ̀ pàdé lórí ìkànnì. mo máa dúpẹ́ lọ́wọ́ yín. Ọlọ́run ló ní orí bẹ́ẹ̀ ẹ̀ ń sọ́lẹ̀. ni bàbá yìí bá tẹ́rí gbàṣọ. ìyẹn Philip. bàbá Àyànfẹ́mi Òróníyì Philip. nígbà tí bàbá yìí kú tán àwọn NTV wá ní rédíò àti NTV tó ṣì ń jẹun tàbí ṣàwọn ẹlẹ́yìn ló bá jóná. ó jóná. ń bọ̀ wá jóná wá ní tò ká wá tún àwọn eré ọ̀hún ṣe. àwọn àwòrò ṣàṣà wá foríkorí wọ́n fi kùn lukùn. ẹni ló lè ṣe gbogbo àwọn róòlù tí Àyànfẹ́mi Òróníyì Phillips ń ṣe yẹn ẹni ló lè ṣe. wọ́n dán mi wò kì í ṣe tó ogun. Adésùnbọ̀ Johnson ó ní KS ló ń ti bá yín pàdé ó lóun tó mọ̀ yín lónìí òun mẹ́kùn. mo mà dúpẹ́ o. wọ́n ṣàdán mi wọ́n bá ní èmi ní kí n rè ṣe. Kànrán. Kànrán ọ̀hún. Aláàfin Kànrán. ó kọ Aláàfin ní jẹ́ bẹ́ẹ̀. Aláàfin Kànrán ni ọmọ Ọ̀dàràwú. ilẹ̀ ti rọ́. ọmọ Ọ̀dàràwú. ilẹ̀ ti rọ́. a mà dúpẹ́ lọ́wọ́ náà. ẹ̀ ń sọ́nlẹ̀. wọ́n àdá ṣeré yìí wọ́n wá fi ẹ̀ wọ́n ṣe ẹ̀ ní first Independence Day 1st of October lọ́dún náà. àwọn èèyàn jókòó sílé public holiday ni. wọ́n wo Aláàfin Kànrán ó dàbí àrà. lójú wọn. bàbá ikú bàbá yèyé. ọmọ òfò ọmọ àdábàálẹ̀ ọmọ àdábòde ọmọ kú ọmọ àrùn. bàbá mo sì fi làforí adé o. bàbá náà wo èèyàn ní ṣe eré bí mi báyìí. eré bí èmi báyìí tí sì ń sọtọ bàbá mi tó sì yege. nígbà mo kọ́kọ́ wáyé ń jò ní lọ́wọ́ ṣeré òun bí ìgbàjọ wà ń bẹ̀. ẹ̀ ń sọlẹ̀. bàbá sì fẹ́ràn mi kọ́lọ́ bàbá rẹ̀ wá jẹ́. my best actor Chief Kànrán. Kẹ́hìndé Adéyanjú ìyàwó rẹ̀ mọ̀ wà ń tòsí gbogbo ẹ̀yin obìnrin tẹ̀ ń sùúrù bò nù kínní tóun àti ìyàwó rẹ̀ ọmọ gbéyàwó rẹ̀ ládùúgbàgì wà mọ̀ ni. ìwọ̀n pa ìwọ̀n fẹ́ mi. Fádàrí Fọláṣadé ní bàbá Kànrán ẹ̀ káàbọ̀. gómìnà Babátúndé Adésìnláyọ̀ ó ní I remember
a song your followers sang in a play. Kànràn àwa ò jagun mọ́. Ọmọọba ìjagun bí ẹrú. Kànràn àwa ò jagun mọ́. Adédàmọ́lá Adétọ́lá. Ó ní you are blessed, sir. Ẹ̀ ń sọ́nlẹ̀. Ní kúkúrú Ọlọ́run sì gbà fún wa lọ́jọ́ náà. Èmi náà mi ayé ó mọ̀run. Wọ́n fi sí OSRC, wọ́n fi sí OGTV, wọ́n fi sí ilé akéde. Káàkiri. Ayé sì gbà. Ọlọ́run pòun dé. Àtìgbà náà púpọ̀ nú àwọn èèyàn tí ẹ̀ wá mọ orúkọ wa àfi Kànràn. Àmọ́ orúkọ wa Kànràn ni wọ́n mọ̀ á sí. Àdúpẹ́ lọ́wọ́ yín ẹ̀yin èèyàn wa. Kábíyèsí Olódùmarè. Àlòyìn lọ́gọ̀ ẹnu torí lẹ́yìn Ọlọ́run ẹ̀yin ló kàn. Àdúpẹ́ pé òkun. Bọ́rọ̀ ni àjò wa ti rí. Káyọ̀dé Sunday ní níbo lẹ tí a wà láti jọ yìí. Náà ni mo bá wá bí lónìí. Bí tí mo wà láti jọ yìí ni mo bá wá bí lónìí. Ọ̀dà mò ń bọ̀ ná. Nínú àwọn eré tẹ́ ẹ ti ṣe ń eré wo lẹ mọ̀ pé ó gbé yín òkè jù nínú gbogbo eré tíátà tẹ́ ẹ ti ṣe láyé? Aláàfin Kànràn àti Èèwọ̀. Aláàfin Kànràn àti Èèwọ̀. Èèwọ̀ yẹn ta ló ṣe? Gbẹ̀ngà Adéwùsì ni ó kọ. Aláàfin Kànràn yẹn ta ló ṣe? Òṣùmàrè tíátà. Ẹ wá tún yà ń fíìmù. Àti ìyá ní fíìmù láti gbà náà. Orí ìtàgé náà lẹ ti ń ṣe. Tẹlifíṣàn àtòrí ìtàgé láti ṣe. Àwọn èèyàn ń béèrè fún padà. Mo rò pé ọmọ ọ̀nà Ọ̀yọ́ báyìí ni ọ̀gá yín olóògbé Olúfẹ́mi Phillips yẹn. Ọmọ Awẹ́mà ni. Awẹ́ la bí mi sí nítòsí Ọ̀yọ́. Awẹ́ ni. Wàrà bẹ̀ mo sì mú dàgbà. Awẹ́ ni bàbá. Kábíyèsí Olódùmarè. Mo Awẹ́ ni. Wọ́n ní àwọn kan ń jẹ̀kú díẹ̀ ta ní jẹ tiẹ̀ láàyè. Sàkáríyàwó Akeem Gbọ́láhàn ó ní bàbá Kànràn ọlọ́lọ́run ọmọ nífẹ̀ẹ́ yé. Àmì Ọlọ́run. Táyọ̀ Ajẹ́dìran ó ní where are you been bàbá Kànràn ó ní I grow up watching your movie. Fọláṣadé Babátúndé ó ní bàbá God bless you jàre. Èmi ní fi ń ṣe ẹ̀yẹ́ ń gbà mọ́lẹ̀ múyàwó yín lọ́wọ́. Ọmọ májẹ̀mú ó ní wow my father. Abíọ́dún Saheed ó ní ẹ káàbọ̀. Isaac Adégbètẹ́ ọmọ ó ní Kànràn is one of the best actor ní tóun ever wò nínú fíìmù láyé. Alex Tọ́pẹ́ Akíndé ní Kànràn máa wọlẹ̀. Wálé Moff Adéwálé ó ní Kànràn ilẹ̀ ti rọ́ kíní ń gbéra wọn mì ń gbéra wọn sáré. Aláwìyé Akínyẹmí ó ní I love this man die. Adéwálé Lateef ní bàbá you are welcome. Regina Olúdáre ní mo ti míìsì Kànràn jù. Àwọn obìnrin Ọlọ́run má jẹ́ wọn fọ́ fóònù yín mọ́lẹ̀. Ọ̀dà ẹ̀ ríran wò. Àwọn tí wọ́n pè wọ́n ti míìsì yín dákú yìí. Táyọ̀ olóòtú ẹ kú iṣẹ́ o Ọlọ́run á máa ràn yín lọ́wọ́. Ọ̀dà Kànràn ní ẹ̀wá kọ́rọ̀ ó lè bá a yá. Níjó nínú yín dùn jù tẹ́ ń ṣe tíátà. Nígbà tẹ́ ẹ ti ń ṣe tíátà níjó nínú yín dùn jù. Gbogbo ọjọ́ tí n bá ti kó ẹ̀kú wọ̀ báyìí inú mi á máa dùn. Tẹ́ ẹ bá ti bẹ̀rẹ̀. Tí n bá ti wọ ẹ̀kú ẹ̀. Mo rántí pé ẹ̀ ń ya fíìmù kan ẹ lọ yà nílé ọba tó kú yẹn ọba kan tó kú lẹ́kọ̀ọ́ Onísọlọ̀ Òfìsọlọ̀ ẹ wá wọ àwọn aṣọ àtàdé ọba àti ẹnìkan wá jáde bóyá àbúrò rẹ̀ àbí ìyàwó wọn ni ọba bu ẹkún gbà á pé sọba tún jíǹde ni kí ló fà á. Ọlọ́run ni ní nǹkan bíi 2016 mo kọ́kọ́ ṣe kan náà ní 2015 nígbà ayé bàbá wa tó ṣílẹ̀wọ̀ tó wàjà Ọọ̀ni Síjú Adé ìjọ́un. Bá a ṣe wà ní palace tá à ń ṣùtù báyìí táwọn èèyàn wọlé ń ṣe ni wọ́n ń dọ̀bálẹ̀. Yàgbó mo fẹ́ sọ̀rọ̀ àwọn ẹni kan máa sọ̀rọ̀. Ẹni tí mo wò àti jókòó mi lórí àpèrè bàbá. Ìjókòó yẹn. Òun tún lọ. Pẹ́ kò jìnnà. Àtúnyà mi ńgbà tí Ọọ̀ni tó wà lórí ìtẹ́ yìí tí wọ́n débẹ̀. Ẹjọ́ àwọn èèyàn kan sáá fọlọ́hún. Èyí tí ọlọ́kọ̀ọ́kọ́ ní kíní ṣe. Ẹni ẹ̀wá kọ́rọ̀ ó lè yá Kànràn. Níjọ́ tí ẹ bá ti wọ kọ̀stúùmù inú yín máa dùn jù. Fún iṣẹ́ tí mo fẹ́ ṣe. Onítíátà wo lẹ bá lọ àjọṣepọ̀ jù láyé tí ò sírú ẹ̀. Bàbá jẹ́ kó sáré sọ̀rọ̀ àárín yẹn. Fún iṣẹ́ tí n máa ń ṣe. Tí n bá ti wọ aṣọ báyìí inú mi máa ń dùn. Tá a bá parí iṣẹ́ yẹn inú mi máa ń bàjẹ́. Kí ló dé? Nígbà tí wọ́n pè mí ní olówó tí mo sì wọ aṣọ owó wọn kó oríṣiríṣi ilé tá a wà bóyá ilé ẹlẹgánsà ni àbí kankan adébìkan afẹ́yàṣẹ́ ń jẹ́ kan èmi ò mọ̀ pé ọwọ́ lógiri rìmóòtù báyìí á máa ṣí tọ́ílẹ̀tì
àwọn ọdún tọ́lẹ̀tì ó dàbí pálọ̀ níwájú ọlọ́run àtẹ̀yìn àrí tọ́lẹ̀tì àrí kankan tẹlifíṣàn ló wà lápá òsì rẹ̀ gbogbo ẹ̀ ń tutù yìí bá padà ẹjọ́ tọ́lẹ̀tì mi náà ní ọba mú mi padà sí tọ́lẹ̀tì báyìí tẹkiní ọ̀ báyìí ó sì fò òkè ó fò òkè tọ́lẹ̀tì ló fò òkè báyìí ní kúkúrú inú mi bàjẹ́. Kábíyèsí ọ kí ló fa ìbànújẹ́ ń. mo sọ fọlọ́run jọ́nà mi ní ọlọ́run má ṣe mí lé ẹni tí àti olówó sọ mí dọlọ́rọ̀. Mo sọ mí di big man actor. Lákòókò tí mo wí àwọn olè bá mi fa nǹkan o. Tó pọ̀. Kábíyèsí olódùn. Kó tó wá dé tó ṣẹlẹ̀ lọ́wọ́lọ́wọ́ yìí. À ń bọ̀ ńbẹ̀ mo ń bọ̀ ńbẹ̀ mo fẹ́ kí àwọn èrò tó wà lórí ìkànnì yìí kí wọ́n jábà ní kí n tó àmẹ́nu lé gbogbo ń tẹ̀ bá wa lò. Kárọ̀ níjọ́ tí inú yín máa dùn jù nígbà tẹ́ ẹ bá wà nù costume. Bẹ́ẹ̀ni. Nígbà tẹ́ ẹ bá wá bọ́ costume lẹ̀ tẹ́ ẹ bá wọṣọ tara yín inú yín wà. Náà tàbí àbàjẹ́ àmì èmi èé lo aṣọ èèyàn tààrà o. Sọtẹ́ ẹ bá rí lọ́rùn eégún tí eégún ni. Nínú fíìmù. Nínú fíìmù. Tí wọ́n bá ká sọ fún yín pé. ń e gbà. Kí ló dé? Lórí nígbà náà lọ́hùn wọ́n máa ń ya aṣọ lọ́dọ̀ dry cleaner. Pé kó lówó lò ó. Ẹni tó láṣọ òun àmọ́. Lórí èèyàn tó jẹ́ kò yé wa. Fìlà báyìí ń e gbàdé lórí èèyàn sí tèmi. Àwọn tó fà ń gbà náà nù. Tó fà ń gbà náà nù. Àwọn tó fa wàhálà nù. Ẹ̀yin Àtàlàdé ẹ mú nǹkan lẹ̀ o. Ǹjẹ́ ẹ lè rántí iye fíìmù tẹ́ bá Làdé sí láyé? Ọmọọba Làdé Arómiré tó dolóògbé. Kọ́lọ́hún fọ̀rùn kẹ́. Àbúrò yín. Kọ́lọ́hún fọ̀rùn kẹ́. Ọmọ láìkì kan ràn. Kọ́lọ́hún fọ̀rùn kẹ́. Ọmọ ni. Fíìmù wo lẹ kọ́kọ́ bá yà ná? Aya adùn. Òwúrọ̀ lọ́jọ́. Ìyàwó ọ̀gẹ̀sìgé. Ọ̀pọ̀ àjẹyà fíìmù more than 100. Ó lé lọ́gọ́rùn-ún fíìmù. Ó lé lọ́gọ́rùn-ún tá a jọ yà náà. Tí sì máa ń gbé sára fún Ọlọ́run tí n bá ti wẹ̀kú tán. Pé mo dúpẹ́ pé n ò sọ jàrà. Ẹ wo mo fi ìṣẹ̀ṣe àti Jésù àti Olódùmarè búra ọmọlúàbí ni. Òun ńlá Làdé. Mo fi eré orí ìtàgé búra ọmọlúàbí ni. Kábíyèsí Ọlọ́run. Èèyàn nu. Tábàkáyé fíìmù tẹ́ ti ṣe yọ́mọ̀ ti fẹ́ẹ̀ tó yóò lé lọ́gọ́rùn-ún báyìí. Nígbà lẹ́yìn àti Làdé nìkan ṣe 100 fíìmù. Ṣé èyí tí mo kọ àbí èyí tí mo bá wọn yà mí? Fíìmù tí ẹ jọ gbogbo fíìmù tójú yín hàn bẹ́ẹ̀ báyìí. Ó fẹ́ tó 1,000 àti àbọ̀. 1,500. Ká mú celluloid. Ká mú fíìmù. Ká mú reverser. Àwọn fíìmù ara ògiri tẹ́ ẹ ti tójú yín wà ń bẹ́ẹ̀ tó mélòó? Ìyẹn ju 3 sí 4 lọ. Irú àwọn fíìmù ara ògiri ẹ máa kà á. Tẹ́ ẹ wà nú ẹ̀. Apẹ̀kan ní Oṣé Ṣàngó. Oṣé Ṣàngó, yes. Apẹ̀kan ní Ìlú Le. Ìlú Le, yes. Apẹ̀kan ní Ọjọ́ Ńlá. Ẹni ní kí n bí yín Abdul-Jalili oníṣẹ́ àti mọ́ ni ó lóun ò rí yín mọ́. Ìdí tí ìfi àti tẹ́ ìfiri mi náà la bá wà yìí. Kábíyèsí ẹ̀rọ yẹ ń kánjú Aláàfin òrebi kan. Bùsáyọ̀ Ọláìtàn ó ní bàbá kan ẹ máa túbọ̀ dàgbà jù báyìí lọ lágbára Ọlọ́run. Wọ́n dàgbà ọmọdé ni mí o, wọ́n dàgbà o. Akínfẹ́ńwá Sẹ̀míù ó ní bàbá kan is the most talented perfect actor. Sóríyànlá Michael ó ní miss you. Àwọn èèyàn àwọn obìnrin mọ̀ wá àmọ́ miss yóò ṣe pé iṣẹ́ kérúbù kan dún lára yín tí ó á jẹ́ pé àwọn obìnrin miss yín. Ọlọ́run ni. Ẹni ẹ̀wá kọ́rọ̀ ó lè yá. Ní ìsìnkọ́ ló wà nílẹ̀. Wọ́n lágbàlagbà kérúbù tọmọ nípa àtọlẹ̀dọ́lẹ̀ kérúbù ní kàràn wọn lálàgbà ní kàràn. Bàbá àdúrà ni. Abájọ àti gbogbo ìgbà tí nǹkan dún yẹn iṣẹ́ kérúbù Séráfù wà lára ẹ̀. Ó wà lọ́wọ́ Ọlọ́run. Sísà ṣe ń wúkọ̀ Moses yín kọ́. ń bẹ lọ́wọ́ Séráfù. Ẹ máa gòkè Agelu bẹ́ẹ̀ ṣe wà. Àtọ́lọ́kọ́lé ń bí àtàgélú àtẹ̀rìmọ̀. Ọlọ́nkọ́lé ẹ̀rìmọ̀ Agelu. Ètò wà ń lu tápà àtúngùn. Lórí òkè náà ẹ fẹ́ máa dé Tondo State tí í ṣe jẹ́ ìlú bàbá yìí ṣe jẹ́ ní wọ́n gbọ́ Ìgbò
àrẹsẹ̀ parí eléyìí o. lóòótọ́ kábíyèsí Olódùmarè. nígbà tí n ò lóògùn tí n ò sì níṣẹ́rẹ́ tí bàbá àti ìyá mi fi mí sínú pé bọ́nà ọba díjú kágbàwẹ̀ kágbàdúrà. ọ̀dọ̀ ẹ̀kọrin sẹ́ráfù kan kí wọ́n lè mọ̀ pẹ́yìn ẹ ti dé ẹ̀kọrin alàgbà sẹ́ráfù kan tí ó milẹ̀ táwọn èèyàn mọ̀ pẹ́yìn ni. mo ṣe Orímọládé ni olùkọ́ wa Ọlọ́run rán ọ sáyé iṣẹ́ ìdún láti dẹ́gbẹ́ yìí sílẹ̀. kábíyèsí Ọlọ́run. Kérúbù Séráfù ló sọ orúkọ ẹgbẹ́ náà. ẹja dómẹ̀. ó tó bẹ́ẹ̀ Chief Kànà ó ní kí ló dé tẹ̀ wá nù fíìmù mọ́ àwọn èèyàn ń béèrè àwọn ò rí Kànà mọ́. àlọ́ náà làbẹ́ ọ̀nà mo bá wá bí. Kànà o eku òkè bí eku ẹyẹ òkè bí ẹyẹ èèyàn fọ̀n bí èèyàn mọ́ kí ló fà á. kò yé mi ó rújú. ìyá kọríkọrí ọláwọ ọmọ Mósè èsè tẹ̀yìn àwọn orin kérúbù kan wà tẹ́ ẹ bá fẹ́ kọ́ bá ń orí èèyàn ó sì wó èèyàn ọ̀fẹ́ máa sunkún kí ló fà á ná. èmi sì wà ń bẹ̀. ọ̀rọ̀ àti ẹ̀mí wà ń bẹ̀. mi sọ àwọn kan tí ó kàn jẹ́ pé àmúlùmálà wọn pọ̀ o. báwọn ọmọ tá a bí sínú Kérúbù Séráfù àbúrò mi kan bẹ́ẹ̀ ń lu Ìbàdàn ayé ń bú Mósè wọ́n ń pè àtàwọn kan bẹ́ẹ̀. Ọlákúnmi ó ní òun ò rí yín ní Èbúté Mẹ́ta mọ́ ó ní sèse pé ẹ ti kó kúrò ládùúgbò bẹ́ẹ̀ mu. ọ̀rọ̀ ti kọjá bẹ́ẹ̀. ọ̀rọ̀ ti kọjá bẹ́ẹ̀. ọ̀rọ̀ tó bá kọjá ẹkún ẹ̀rín láàárín ẹ kàrán bó o là á ṣe bó o lè yàn gbègbèsè ayé gbà tí gbogbo nǹkan fi eku òkè bí eku ẹyẹ òkè bí ẹyẹ èèyàn fọ̀n bí èèyàn kí lẹ fẹ́ bá àwọn olólùfẹ́ yín sọ àwọn lẹ fèsì. ẹ̀yin olólùfẹ́ mi nílé ẹ dákun torí t'Ọlọ́run ẹ gbà mí o nǹkan ń ṣe mí o. ẹ má ké bẹ́ẹ̀ ṣe ké gbẹ́ ẹ fẹ́ wọ studio tí mo ní tẹ́ ẹ bá ké bẹ́ẹ̀ ń pè wọ́n pa kámẹ́rà n ò sì ní interview yín mọ́ ń gbọ́ wọ́n ní akọni ojú akọni ìsoje gbogbo bó ti wulẹ̀ orí ọkùnrin láàmú ọkùnrin nìyẹn Kànà kí ló ṣẹlẹ̀. mẹ́wàá ṣẹlẹ̀. ẹ sáwò. ní nǹkan bíi. Kúdóró Olúwaṣẹ́gun láti Houston ní Texas ó ní Chief Kànà mò ń wò yín ọlẹ́ káàbọ̀ sórí ètò yìí Salau Lateef ní láti Èkó mo ti ń wò yín báyìí ó lóun ti míìsì Kànà jù George Rẹ̀mílẹ́kún ó ní Ọlọ́run Kérúbù Séráfù ó lóun ṣeun mo tún rí Kànà. Olúwa ṣeun ní nǹkan bíi ọdún méje sẹ́yìn gbogbo nǹkan dàrú fọ́tà mi ṣàìsàn dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run mi ṣàìsàn àìsàn tí yóò gbé mi lọ síbítù àbí tí wọ́n máa dá ọjọ́ fún mi Ọlọ́run jẹ́ kí n ṣe gbogbo tí ń ṣe mí ju àìsàn lọ. nítorí máa ń ṣe èèyàn tí ọjà àìsàn lọ wà bíi kíni. ní nǹkan bíi ọdún 6 sí 7 báyìí. Ọlọ́run gbé bó ṣe ń ṣe dé láti ọwọ́ àwọn èèyàn kan lára wọn ni màmá wa Esther Ajayi lára wọn ni Jagaban Tinubu lára wọn ni àwọn èèyàn díẹ̀díẹ̀ ṣùgbọ́n ohun tó Ọlọ́run ṣe láti ọwọ́ wọn ni pé ń bó lẹ́gbàá látijọ́ yìí. wọ́n ràn yín lọ́wọ́. wọ́n ràn mí lọ́wọ́ ní agbára wọn tí ó sì kọjá òye tèmi. wọ́n tún fi yín hàn jáde. àní tó kọjá òye tèmi. kábíyèsí Olódùmarè. ṣé rí ìyá tí ń sọ yìí lẹ́yìn Ọlọ́run. ìyá àdúrà worldwide. lẹ́yìn Ọlọ́run. ìyá mi ìyá tí ń dúnnú studio yìí nù níjọ́ tí mo pàdé ọkùnrin kan. mo tẹrí bá o. níjọ́ mo pàdé ọkùnrin kan àtòbìnrin kan ìjọ́ náà láyé mi yí padà ọ̀dọ̀ tún ẹ pé kí n sáwò mo pàdé Olúgbò ọba àgbò ọba tí fọ nínú àrá ọba tí dádé owó rẹ̀ mọ́ ọba àti kábíyèsí o. kábíyèsí. kùtùkùtù ọba Ìgbò ọ̀sán gan ọba Mákín ìjọ tí mo pàdé ẹ̀ inú mi dùn mo jẹ́ èèyàn mo wá pàdé ìyá tó ń pè Esther Ajayi lọ́ba fọba lé ibi tí tèmi ti da tán yányán nù. ìyá gbìyànjú fún mi. Kànà lónìí lẹ pàdé aládéhùn yín. àmín Olúwa. lónìí lẹ pàdé olùrànlọ́wọ́ yín aṣọ ọ̀pọ̀ pẹ̀lú olùrànlọ́wọ́ orí síìtì tẹ́ ẹ jókòó sí ni bàbá aṣòwé jókòó sí aṣọ́pọ̀ pẹ̀lú olùrànlọ́wọ́ ẹ̀ àìmọye èèyàn ló jókòó sórí síìtì tó ti dáa fún aṣọyín pọ̀ lónìí pẹ̀lú olùrànlọ́wọ́ yín yóò rí bẹ́ẹ̀. amen. ọyà ìṣòlẹ̀. bàbá yìí gbìyànjú gẹ́gẹ́ bí mo ṣe sọ
èmi àti Steve Ojo tó ní Galaxy iṣẹ́ pawápọ̀ àṣẹ àwọn èèyàn díẹ̀ bẹ́ẹ̀ kí ló fà á nígbà náà ni pé odidi ilé mi jóná. àǹtọ́ fẹ́ kún nìyẹn. lẹ́yìn ọdún bíi mẹ́ta ìyẹn ti ń lọ bí ọdún mẹ́ta sí pàtàwà yìí. ilé jóná complete. látòkè délẹ̀. tẹ́ níyàwó fún ọmọ fún oníkálukú sá fún yín. lẹ́yìn yẹn. nígbà ẹ sọ́dà àárín ibìkan mo ní ẹ stop ẹ̀ nígbà tó di pé mò ń lọ rèé sunú ṣọ́ọ̀ṣì pẹ̀lú star tí mo ní. ẹni lọ yẹ dákun. kábíyèsí olódùmarè. nígbà wá dáárín kan studio tí mo ní ta kó equipment sí. tẹ́ ẹ tún fi ń jẹun. ta fi ń ya fíìmù ta fi ń edit ta fi ń jẹun ó tún jóná. ṣé ẹnìkan ránná sí yín ni. mi ò mọ. kí ló dé. mi ò mọ. nǹkan dé o. lọ́wọ́lọ́wọ́ báyìí láti bí ọdún kan àbọ̀ ṣọ́ọ̀ṣì ní sùn tí ń jí. La ilaha illallah Muhammadu Rasulullah sallallahu alaihi wasallam. mi ní èèyàn kan pé kó sọ pé mo nílé lórí mi ní. ṣọ́ọ̀ṣì lẹ ń sùn báyìí. ṣọ́ọ̀ṣì ni mi sùn. mi ì dẹ̀ lówó láti fi rẹ́ǹtì ilé. ó lè tó bẹ́ẹ̀. ó lè jù bẹ́ẹ̀ lọ. àti jẹ àti mú ń kọ́. kò yọjú rárá. ṣùgbọ́n bọ́dì yìí ti kó bá yín. tipẹ́tipẹ́ lélẹ́yìí. bọ́dì yìí parọ́ mọ́ yín. tipẹ́tipẹ́ ẹ̀yìn parọ́ mọ́ mi náà mi mọ́. ṣe wá jò. ẹ lọ́ọ̀ ni ò jẹ́ ń jo. kábíyèsí olódùmarè. lọ́ọ̀ ni ò jẹ́ ń jo. ṣé ẹ wá gbọ́ nínú mọ́tò bíi mẹ́rin V8 Sienna Pathfinder gbogbo ẹ̀ mo ṣe ń sọ̀rọ̀ ẹ̀ láti bí oṣù mẹ́rin kò sí kankan mọ́. nígbà mùjísọ̀ ọlọ́run dé ìkọ̀ọ̀kan ní gbogbo rẹ̀. èyí tó nọ́ọ̀kì èyí tó jóná. ìtẹ́tà mọ́ bẹ́ẹ̀. èyí tí mo tà ká fi jẹun. ká fi jẹun. wá sí èèyàn kankan. kábíyèsí olúwa. mo wá rí i pé. Olúmídé Òkúsànyà ó ní ẹkún gbẹ̀wọ̀n òun sunkún ó ní wáò kẹ́mi jó ó ní wáò ẹ̀ ń sọ́lẹ̀. mo wá rí i pé. ẹ já ọkọ play music díẹ̀. gbé kínní ń kúrò lójú kan náà gbé kínní ń kúrò lójú kan náà gbé sójú mi. ẹ̀yin olólùfẹ́ Kànràn ọ̀dọ̀wọ́ yín ẹ̀yin olólùfẹ́ Kànràn o torí wípé ń bọ̀ àwọn ládẹ́ẹ̀dẹ̀ ó sì dáa báyìí ẹ ti wo Kànràn ẹ ti gbádùn rẹ̀ inú yín ti dùn ara yín ti yá ẹ ti wo Kànràn inú yín ti dùn ara yín ti yá ó ti dádìílé yín ó ti pàdílé yín lẹ́rìn rí ó ti fún yín láyọ̀ rí ẹ dáyọ̀ padà sígbésí ayé Kànràn o ṣé ẹ lákàn nọ́mbà ń bì. mo ní. ẹja ṣe báyìí èmi bí ẹnìkan mo bẹ̀rẹ̀ látọ̀dọ̀ mi gbé kíní kúrò lójú Kànràn tí ẹ bá rọ́ mi lójú ẹ̀ ọ̀daràn ẹ bẹ̀rẹ̀ látọ̀dọ̀ mi màá 100,000 sínú àkáǹtì yẹn nísìn ẹ kọ àkáǹtì nọ́mbà yẹn kí wọ́n kọ jáde ọ̀yá ẹ kọ àkáǹtì nọ́mbà yẹn jáde ẹ kọ màá 100,000 sí nísìn nígbà tọkùnrin ń sunkún bọ̀lọ̀bọ̀lọ̀ báyìí nǹkan mọ̀ dé o nǹkan dé o ẹ̀yin ẹ bá wọn kọ́kọ́ kọ̀rẹ́ẹ̀tì Kànràn wọn ní ẹ fà àkáǹtì nọ́mbà yín ránṣẹ́ àwọn èèyàn ti ń béèrè àkáǹtì nọ́mbà wọ́n ní may God bless you Olúwatóyìn wọ́n ní nǹkan dé o. ẹ̀yin olótù ẹ àjẹkọ rí mi kí n sọ̀rọ̀ díẹ̀. ọ̀ya ẹ gbé sójú Kànràn ẹ má sọkún bí o mo fọlọ́ ń bẹ̀yìn ẹ jọ̀ọ́ màá fún yín 100,000 lápò ara mi. mo ti gbọ́ ó ti mo rí rèé nípa ọmọ Nàìjíríà mo rí pé wọ́n máa ń fẹ́ràn káwa òṣèré ká ṣàìsàn. a ní ẹ farabalẹ̀ sọ̀rọ̀ ẹ jọ̀ọ́ wọn ò ń fẹ́ kẹ́ ẹ ṣàìsàn wọ́n ran ẹni tó bá ṣàìsàn lọ́wọ́ ni sáwa lè rí wọn bú bí. tàbí kéèyàn kú kó tó ràn lọ́wọ́. ẹ ní kú ẹ ní ṣàìsàn. ẹ̀yin èèyàn wà nílé. wọ́n ní ẹ send account number wọ́n ti ń béèrè account number yìí wọ́n ti ń béèrè account number ẹ jọ̀ọ́ ẹ bá ń pa account number. èmi ò ṣe tán kú àmọ́ kò yẹ kí n kọ̀ wà láyé asán àyè ṣá. ò ní wà láyé asán ò ní wà láyé asán. ẹ dákun ẹ ràn mí lọ́wọ́ kíṣẹ́ mi ó dìde. Kẹ́hìndé Olúṣẹ́gun Akínrẹ̀mí Diamond Access Diamond ẹ kọ sílẹ̀ o ẹ gbọ́ o Access Bank. Access Diamond ẹ kọ sílẹ̀ 0104830658 ẹ tún gbọ́ lẹ́ẹ̀kan sí o 0104830658
Kẹ́hìndé Olúṣẹ́gun Akínrẹ̀mí ó ní àkáǹtì nọ́mbà jọ admin bá ń bá wọn tẹ̀ bá ń bá tẹ̀ ẹ máa wojú òpó fóònù ọ̀ndà fóònù táka nọ́mbà wà ń bẹ̀ dà ẹ mú fóònù ọ̀hún wá owó ọmọ wọbẹ̀ ní ìsìn ọ̀yá ẹ tẹ̀ jáde ẹ fún wọn kí wọ́n tẹ̀ jáde ẹ gbọ́ àkáǹtì nọ́mbà yẹn lẹ́ẹ̀kan sí o Kẹ́hìndé Olúṣẹ́gun Akínrẹ̀mí Diamond Asset àbí Access Diamond 0104830658 0104830658 ẹ má bínú o mo sì pé Kẹ́hìndé Olúṣẹ́gun Akínrẹ̀mí ìyẹn ni Chief Kanran Access Diamond 0104830658 ẹjọ ẹ bá wọn tẹ̀ kó ẹ bá ń tún ẹ má bá ń tún tẹ̀ ẹ má bá ń tún tẹ̀ Kanran o mo fẹ́ kó wọ́n máa dúnú àkáǹtì yẹn báyìí ẹ má bọkùn jẹ́ o ẹ jọ. mi ìwówó tí mo jẹun. owó tí mo fi padà di èèyàn ni mò ń wá. Kábíyèsí Ọlọ́run. ó kù díẹ̀ ní ọ̀tá mi ò bá máa ṣagbe láàrin ìgboro. ẹni star yẹn ni ó dín yín lọ́wọ́. kò ṣeé ṣe bẹ́ẹ̀. ẹ ń sùn nù ṣọ́ọ̀ṣì bí ẹ bá fẹ́ ṣèṣọ́jí ńkọ́ ẹ jáde kúrò ní àbíbò lẹ́sìn. máa wọṣọ àdúrà náà ni. ẹ jọ mọ ṣèṣọ́jí. àjọṣe sọ bá ń ṣe tán wọ́n sùn. Kábíyèsí Olódùmarè èrò kó èrò ọ̀fà wọn ò wá máa wojú yín pé Chief Kanran kọ́ yín ni tẹ́ ẹ bá sùn nù ṣọ́ọ̀ṣì. wọ́n wò mí. Olódùmarè. wọ́n wò mí. ẹ̀yin èèyàn olólùfẹ́ Kanran dọwọ́ yín bí ojú ọ̀bá tẹ̀yìn gbẹ̀tì ojú ò gbọ́dọ̀ tèkó láéláé ẹ má jẹ́ kó ju ó ti Kanran ẹ jọ̀ọ́ ẹ ṣàánú ẹ ṣàánú Kanran ẹ má jẹ́ kó ju ó ti Kanran ẹ jọ̀ọ́ ẹ dákun torí Ọlọ́run ẹ bá wa ṣàánú wọ́n ní ká ẹ fi account number yẹn sójú screen ẹ jọ̀ọ́ kábíyèsí Abíọ́lá Adélékè ó lóun ti transfer 10,000 naira sí ní ìsìn ẹ máa dúpẹ́ lọ́wọ́ wọn o. ẹ ṣé o Adélékè ẹ ṣé. David Babatunde Efrata wòlíì olókìkí please do something wòlíì yìí nínú ààwẹ̀ ó fún un lówó nínú iléyá ó fún un lówó ó ra ọ̀pọ̀lọpọ̀ ráìsì ó rà á fáwọn tẹ́bi ń pa ó fún àwọn a máa daṣọ bòyàn nígbà tó tútù bá fẹ́ mú wòlíì Efrata olókìkí wòlíì ni ó wà ní Manchester ibẹ̀ ni wòlíì yìí wà ẹ̀yin èèyàn òkè ẹ jọ ẹ bá ń pè ní account number visual exam only I was just crying can't believe people are so cruel Lincoln Abiodun ó lóun ti send 50,000 sí yín nísìn ẹ wojú ẹ máa wojú kíní aago yín dà his phone number sir I cannot send from UK unless I had his number ọ̀ya ẹ sọ phone number wọ́n ní ká ẹ sọ phone 080 33 plus 23480 plus 23480 33 33 200 200 625 625 ó tán 625 ẹ tún pè plus 234 80 80 33 33 200 200 625 625 ẹ jọ̀ọ́ ẹ̀yin nọ́mbà Kanran nu àkáǹtì nọ́mbà ẹ̀ náà wọ́n ti fi sí i. ẹ gbà mí o kò sí mọ́tò kò sí ilé o ẹ gbà mí o. gbogbo nǹkan ti tán ẹ̀yin wòlíì Efrata is a good man ààrẹ látòsà lọ sọ bẹ́ẹ̀ gbogbo wa yìí ló fún lówó ọdún bá a ṣe pọ̀ tó yìí ọ̀tán lọ́ọ̀yà Tókunbọ̀ Lágbáyé kò ní bàjẹ́ fún ọ láyé wọ́n ti fún yín 50,000 lọ́yà Tókunbọ̀ Lágbáyé ó ní í ṣe gbogbo èèyàn láàánú ní ìlú London gbogbo àwọn ọmọ wa tí wọn ò bá mọ̀ gbé padà Ọlọ́run rán lọ́yà yìí sí wọn ó ti send 50,000
Zaid Kọ́láwọlé ó ti send 5,000. ẹ ṣé o ẹ ṣé o wàhálà this is a terrible situation for Chief Kànràn please our wealthy people should do something now. ẹ̀yin náà ẹ ṣe tiyín ẹ má wo tẹ́ńtọ́ bẹ́ẹ̀ bá mọ́wọ́ kúdúrú báyìí bọ́ bá so mi lẹ bá lè fún yẹn pure water ẹ fún ẹ mọ Adétúgbọ̀ Adésànyà Tèmítọ́pẹ́ ó ti sẹ́ndì 10,000 naira. Aṣáájú Muhammed àwọn èèyàn wọ́n ti ń bá yín tún tẹ̀ wọ́n ti ń tún tẹ̀. Owó ìyá kọríkọrì ni mò ń retí báyìí. Owó ìyá kọríkọrì mò ń retí owó Tèmítọ́pẹ́ Adéníyì please sir don't think God please sir don't think God is in control. Wọ́n ní ẹ má ronú ọmọ arúgbó ọjọ́ Táíwò Adégbìtẹ́ ti fi 15,000 sí sọwọ́ sí yín. My advice to him, money cannot solve his problem. Let him go for deliverance. Let him go to Prophet Ephratas, Prophet Caleb, Baba AK-47, Baba Ṣebí Ọba ìyá òun náà tún mú tiẹ̀ wá. Wípé kìí sowó nìkan. Àánú Olúwapọ̀, lọ́yà Tòkunbọ̀, God bless you. Ògúnṣọlá Táíwò, wọ́n ní kẹ́ send a candidate. Tayo Akins wọ́n náà ti change àwọn ti send 5,000 naira sí Adébáyọ̀ Bíọ́dún Joshua Akim ti send 10,000 naira. Sir, I have your account detail. I will transfer something in now. Ọláyínká Zulaimon ó ní Access Bank. Martins Lawrence ó ní thanks to lawyer Tokunbo. Send me your account. Send me his account details. Prophet Martins. Oya, ẹ bá mi type account number yẹn o. Account number Ṣẹ́gun Olúṣẹ́gun Akínrẹ̀mí. Kẹ́hìndé Olúṣẹ́gun Akínrẹ̀mí. Diamond Asset 01 04 83 0658 01 04 83 0658 Kẹ́hìndé Olúṣẹ́gun Akínrẹ̀mí Diamond Asset. Ẹ jọ̀ọ́ ẹ má bá a fowó sí i. Ìyá kọríkọrì mò ń retí details mò ń retí mo yọ̀ nínú Olúwa Kàsálí ó lóun ti send 10,000 naira sí yín. Chief Kànràn yes àwọn èèyàn ti ń bá yín rè type account number yẹn. Let's appreciate this man. Ẹnìkan ti send 100,000 Evangelist Ayọ̀mídé ó ti send 100,000 sí yín. Chief Kànràn ó ní ẹ káàbọ̀. Jimoh Aiza, may Allah reward you. Amen. Go to any of those 3 prophets for the. Ẹ ṣe sà gbogbo ẹ̀ náà wọ́n lọ síwájú owó náà kí wọ́n èrè epo lọ ọ̀dọ̀ prophet ọmọlẹ̀yẹ. Ṣé mọ́tò wà táyà lọ? Bọ́dì yìí sì ṣòro gbé gorí ọ̀kadà tọ́kadà bá sọ̀rọ̀ ẹni ìmọ́lẹ̀ gan. You need serious deliverance. Thank you. Ìràwọ̀ ọ̀sán Ọláyíwọlá Sulaimon, the Lord will make a way for you. God is in control. Ajia Titilayo Adisa is watching. Bukola Odebi, please can you say what's happening again? Ẹ lọ wò tá a bá parí program ẹ lọ tún wọn ò lè mọ tún story sọ. Dìran Lambert 5,000. Ruben Emmanuel, God bless. Valentine Ilelaboye, Baba need help. Bola Jola also, God will meet you at the point. Sẹ́rí ntọ́ wúlò fún wa gan lásìkò yìí jù. Ẹ̀yin olólùfẹ́ Kànràn àfi tá a bá ń tara wa jẹ lóko. Ntọ́ wúlò fún Kànràn lásìkò yìí àdúrà kọ́ o. Àdúrà ẹgbẹ̀rún ìdọ̀bálẹ̀. Ìtọ́wọ́ ṣe ẹgbẹ̀rún ìdọ̀bálẹ̀ ọ̀ràn o. Bọ́ ẹ pé 5,000 ló ní àbí 10,000 ìyẹn ni kò fún Kànràn. Àwa ń júwe ilé prọfẹ̀tì ó ń gan àgbà wòlíì. Bókùn bá fẹ́ gbé èèyàn lẹ́sẹ̀ sọ́mọ wòlíì ni. Ọ̀rọ̀ Kànràn dàbí ẹni tó bọ́nú odò ọmọ kékeré tó jánú odò tí wàá ń dì í mọ́ràwé tí dì í mọ́ pépà tí ń sàn lọ lójú odò pé bọ́yá ni ó gbé wọn. Ló bá wá lónìí ntọ́ mágbàlagbà tí ń sunkún wọ̀rù lẹ́nu ọ̀nà tí
tí mo ní kàrán ẹ gbọ́dọ̀ bọ́kùnrin jẹ́ ọ padà bọ́kùnrin ọ̀hún jẹ́ ẹ dákun torí Ọlọ́run ẹ̀yin olólùfẹ́ kàrán ọ̀dọ̀wọ́ yín lónìí ní mọ̀ báwọn olólùfẹ́ rẹ ṣe láìkì rẹ tó lónìí ní mọ̀ bóyá ẹ láìkì kàrán bóyá ẹ kàn láìkì kẹ́ ẹ mọ̀ wéré rẹ̀ lásán ni please summarize what's happening. Ọláyíwọlá Ọ̀sìn engineer Fápúrọ̀ Moses Ọmọládé kàrán please think less wọ́n ní kẹ́ yé ronú Ògúnṣọlá Táíwò wọ́n láwọn ti transfer owó sọ yẹ o Chief Kàrán God will see you through Jimoh Isaac may God return all your lost glory Ìràwọ̀ please pastor pray for him I just send a little token to you 10,000 naira Tijani. Thank you. No I just send a little token Ààrẹ Kọ́láwọlé TJ ó lóun ti send 10,000 naira. Atọ́lágbé send 5,000 àwọn olólùfẹ́ yín gan-an nù tó nífẹ̀ẹ́ yín ẹlòmíì kò ní ju 20,000 lọ́hùn ó sì send 5,000 bẹ́ẹ̀ Adébímpé Blessing ti send 20,000 sí yín for your people that just join us please tell us again ọ̀dà kàrán wọ́n ní ẹ̀ tún ṣàlàyé bẹ́ẹ̀ ṣe ṣàlàyé lẹ́ẹ̀kan gbogbo ń tó ṣẹlẹ̀ sí yín wọ́n ní ẹ ṣàlàyé bó ṣe ṣàlàyé ẹ má wàá sunkún mọ́ fọlọ́run bẹ̀ yín ẹ jọ̀ọ́ torí Ọlọ́run torí Olódùmarè. ní nǹkan bíi ọdún mẹ́fà sẹ́yìn. Ògúnṣọlá Táíwò ó ti send 100,000 sí yín. mo ṣe ní nǹkan bíi 6-7 years ago. gbogbo nǹkan dàrú fún ọ̀tá mi. mi ń ṣàìsàn. David Efrata wòlíì tí mò ń sọ lẹ́ẹ̀kan ó ní ẹ bá 50,000 ní àkáǹtì yín sìn ó ti send ẹ̀ ó ní dààmú ibi tó bá wà àdúrà rẹ̀ ọmọ gbà. gbogbo nǹkan dàrú ilé mi jóná ìyàwó tí mo ń fẹ́ nígbà náà ó lọ ó ní breast of cancer ó kú cancer of the breast ló pa ó kú àròwó fi ṣòkú ọpẹ́lọpẹ́ àwọn àna ọpẹ́lọpẹ́ ẹ̀yà Esther tó sẹ́ndí 500,000 sí mi nígbà náà. tẹ́ ẹ fi sìnkú ẹ̀. tàbí sìnkú. ńgbà tó wá yá ilé jóná sẹ̀ ńgbà tó tún yá gbogbo mọ́tò èyí tó knock. Bọ́láńlé Ọmọlára sẹ́ndí 10,000. wọ́n ṣe mọ́tò mi bíi mẹ́rin V8 mi ó knock tó ní mara engine 750 tí mi dẹ̀ ní 70,000 lákàntù. ó di títà. ó di títà torí àti jẹun. Ahmed Ààrẹ Látòsà àbúrò mi ó ti send owó sí i ó ló kéré oníṣùgbọ́n ẹ̀bùn gbà bẹ́ẹ̀ ọ̀ya 10,000 ní òjò ọmọ bí ó sì sọ. sẹ́ẹ̀nà mi mo lọ fi yáwó ńgbà tá à ń ṣiṣẹ́ mi ìrówó èlé sọ padà àwọn olówó èlé gba sẹ́ẹ̀nà lọ́wọ́ mi. kábíyèsí Simon Adébísí 5,000 naira. wọ́n ṣe. Akínrótìmí Akínwùmí ó ti send 5,000. wọ́n ṣe. Pathfinder mi ìyẹn jóná ni. gbogbo mọ́tò ṣe lọ ni. ṣé mo wà lórí afẹ́fẹ́. yes mo ń gbọ́. Philadelphia láti Amẹ́ríkà. ok. ẹ jọ̀ọ́ pè mí padà mo wà lórí ètò àwọn ará Philadelphia ní ẹ̀ ń sólẹ̀. nígbà tí àwọn mọ́tò yìí jóná àti tó knock àti èyí tá a lọ fi yáwó èlé tá a rówó dá padà tá a fi jẹun kò pẹ́ kò jìnnà mi ìrówó ilé san mọ́ mo kúrò nílé nígbà tí mo kúrò nílé mo wà ní church. Ọláwálé ní kẹjọ kẹ mọ sunkún mọ́ ó ní kẹ stop crying ẹ ń sọlẹ. láti bí ọdún méjì sí. martin 5,000. chọ́ọ̀chì ni mò ń jí torí mi ní ilé lórí mi nílẹ̀ mi nílé mi ní owó tí mo lè fi rẹ́ǹtì lé. Paris Covenant 10,690 àwọn ọmọ ìjọ yẹn ti send ẹ̀ sí yín sìn. Midi ó ní kẹ́ send account number wọ́n fẹ́ fowó gidi sí i. ẹ̀ ń ṣe. mi nílé lórí mọ́ mi ní mọ́tò kankan. àwọn wọ̀rú Kàrán tó ti ní star láyé olókìkí ayé olókìkí ọ̀run ọwọ́ adẹni tí ń sùn ṣọ́ọ̀ṣì láti bí oṣù kẹrin ọdún méjì. kábíyèsí Olódùmarè. gbogbo equipment ta kó jọ ta fi ń ṣiṣẹ́ ìyẹn náà jóná mọ́fíìsì. kábíyèsí Olódùmarè.
ẹ gbà mí mi nírètí kankan yàtọ̀ sẹ́yìn olólùfẹ́ mi àtọlọ́hun. díẹ̀ ló kù kí n kàn gbé bára kí n máa káàkiri ni. lákòókò kan níṣe là ń parọ́ ká tó jẹun. ẹni ẹ̀ lérò oorun sùn ẹni tó bá ti di aago 12 báyìí lẹ́ẹ̀ ti yájú. bí mo ṣe wà yìí. ẹlẹ́wàá yìí má dùn. tí wọ́n bá fi ọwọ́ kan ara mi tó bá gbé omi tútù sí áwò oorun kẹ̀. ní ìjọ kan ẹlẹ́wàá yìí má dùn à. bp mi wọ 450 àwọn dókítà ní general hospital ní àwọn òrírò ẹ̀rí òkú ló yẹ kó gbé wọ hospital yẹn. bp mi wọ 450. Fatai Adeleke ó lóun just send 10,000 naira sí. wọ́n ṣe é mo dúpẹ́ o. ohun tí mo wá ń béèrè lọ́wọ́ àwọn ọmọ nàìjíríà sì ni pé mo fẹ́ ní ilé lórí mo fẹ́ ní equipment tí wọ́n máa fi ṣiṣẹ́ tó bá máa mú wálé fún mi. kìí sọ oúnjẹ sá. kẹ́sì ní mọ́tò míì. kìí ní mọ́tò míì táfi máa rìn kiri ṣiṣẹ́. tí mo wá síwájú gbogbo ọmọ nàìjíríà tó òkè òkun gbogbo aláwọ̀ funfun rèé o ẹ gbà mí o. Hey, Kavila, only Daddy, please stop crying. I cannot solve. God will solve your problem. Amen. Only crying cannot solve your problem. More blessing to all the people that send you money. God bless. Amen. Please send me the account details. Ẹ jọ̀ọ́ ẹ bá mi máa tún account number yẹn tẹ̀. Account number akọ̀ràn ó ní 0104830658 Diamond Access Kẹ́hìndé Olúṣẹ́gun Akínrẹ̀mí àwọn náà ni wọ́n ń pè ní Kánà ẹ máa send owó yẹn sí ọyà ẹ bá ń send the account number yẹn ẹ bá ń resend the account number yẹn bọ́sẹ̀ sàn ni ó ní please stop crying ẹ jọ̀ọ́ owó ni kẹ́ ẹ fi ránṣẹ́ àdúrà náà dáa ṣùgbọ́n lásìkò yìí owó là ní èdè daddy stop crying àrọwà yìí náà tó nígbà tẹ́ ẹ wá lẹ́ẹ̀rọ pé ẹni àwọn dókítà sọ pé tẹ́ ẹ bá fẹ́ kẹ́mi yín ogun àfi kẹ́ ẹ mú wàhálà yìí kúrò. wọ́n ní kí n mú ọkàn mi kúrò nínú gbogbo ọmọ kò ṣeé ṣe. ṣọ́ọ̀ṣì mò ń sùn. ṣọ́ọ̀ṣì ni mò ń sùn. ẹ ló mú odidi dókítà tó sì omi ń jáde lójú ẹ lọ hospital pé ó ló sọ pé ẹ lọ sọ pé kẹ́ ẹ máa lọ gbogbo owó treatment yìí òun ọ̀sán pé sọ wá yẹ pé irú kánà tó ti ṣe gudugudu méje yàyà mẹ́fà. mo ṣe ń bá yín sọ̀rọ̀ yìí mi ì lè ṣe bí bàbá fáwọn ọmọ mi. kábíyèsí olódùmarè. ìdẹ̀ṣẹ̀ mi nǹkan ní nǹkan mọ́yàn. mo lè ṣe ènìyàn kì í ṣe ọlọ́run o torí mi perfect gbogbo ẹnikẹ́ni ènìyàn kẹ́nìyàn tí bá ṣe ẹ foríjì mi o. kábíyèsí ọlọ́run ẹ foríjì mi. kábíyèsí ọlọ́run ẹ jọ̀ọ́ ẹ bá ń tú kànràn lẹ̀ ẹ jọ̀ọ́ ayé ẹ bá mi tú lẹ̀ inú mi bàjẹ́ ètò òun ò ní lè jù báyìí lọ bóyá bíi náà ni Father please if it's possible to ask one of your girls to write his account number on the paper and have it display on screen because I couldn't see it that hacker are trying to hack and input wrong account number. Hacker kò sí hacker kankan account number tí wọ́n ní kí wọ́n send lélẹ́yìí 0104830658 ẹ kọ ọ́ lẹ̀ 0104830658 Diamond Access Kẹ́hìndé Olúṣẹ́gun Akínrẹ̀mí lórúkọ tí ó bá jáde ẹ má jẹ́ kẹ́nìkan kò sí nǹkan sẹ́nìkan kan tó fẹ́ kò sí nǹkan kan tí account number rẹ̀ nu àwọn èèyàn ti ń send your account details Lord will strengthen you. Amen. Phone number wọ́n ní kẹ́ ẹ send the phone number yín náà wípé phone number yín náà kẹ́ ẹ pè fáwọn. 080 080 33 33 200 200 625. 625
látòkè òkun. Yomi Oba, only please end this program. People will rally around him. I am very sure. That's all. Olotu, I'm not happy. I'm not happy. Kò sẹ́ni tó wà happy. Ọlọ́run yóò ṣàánú wa. Ọlọ́run yóò ṣàánú wa. Chief Kànràn, account number yẹn ni. Account number yẹn ni. Ṣé ẹ lè rí báyìí? Ẹ bá wọn gbé báwọn. Ẹ bá wọn gbé báyìí. Sẹ́yìn rí. Ẹ bá wọn gbé. I have sent money. Kẹ́hìndé. Zita Ṣọlá Ìkómọ́pàyé. So sad. Muibat Abosede. Account number is paying already. Yes. Nígbà àwọn àtúnika kọ́ nù pépà ńkọ́. Kí la fẹ́ ṣe sí? Kọ̀ á jáde dáadáa o. Bó ṣe ṣe ń kọ àwọn èèyàn rí dáadáa o. Wọ́n rí account details yẹn o. Prophet Bisi wọ́n náà ti send 10,000. Bisi Aláwìyé prophetess Bisi Aláwìyé Àlùkò ó lóun ti send 10,000 naira sí yín nísìnyí. Sita Èkúmọ́pàyé ó ní bàbá ó ní ẹ fọkànbalẹ̀. Unique Adégbọ̀rọ̀ ó ní send your account details. Diméjì Ọládọ̀tun Ephrata have sent you your message on WhatsApp. I am going to send certain amount, Daddy. Your divine helper will come. Amen. Today, Fenwa, Olon to send the 51,000 naira now. Sure. I will call you. Please remove what you have written. Why? Bola Abiodun, God bless you and protect you, sir. Some phone will not show Access Diamond. They can send it to Access Bank directly. Okay. Yes. Access Bank. Access Bank. Sola Funke Sotunbi Oni Akinku Owo Adewale Oni is clear. Okay. Oyebo Adebayo Oni, this life is terrible. Bọ́láńlé Ọmọlára Ọlọ́run á dájú gbogbo á dá gbogbo ìkólọ yín padà. Àmín. Ọlárótìmí Olújìmí will send you a little I have. So sorry about that. It's clear. Kànràn ẹ̀jẹ̀ àlọ́ orí èmi náà ti fẹ́ máa wú. Highly emotional. Victoria Adeleke wọ́n náà ti send 20,000 naira. Àwọn èèyàn ti ń send owó ẹ wò ẹ máa lọ wọ́n máa send owó sí yín wọ́n máa send owó ẹ máa rówó ń bẹ̀ ẹ dúpẹ́ lọ́wọ́ gbogbo àwọn tí wọ́n send owó sí yín tó bá di ìwòye next week lágbára Ọlọ́run mo fẹ́ kẹ́ ẹ padà wá dúpẹ́ á kọ gbogbo kan jáde ẹ sì dúpẹ́ lọ́wọ́ wọn àwọn tó ti send owó sí yín a dúpẹ́ o ẹ ṣé pọ̀. tó Akọ́láwọlé olóòtú ọmọ àdábánijà mọ̀ ń lọ wá mọ̀ ń bọ̀ wá tó bá tó wákàtí tó bá tó bí 30 ṣẹ́jú mò ń mú wòlíì olókìkí kan bọ̀ nǹkan ju nǹkan lọ ẹ bá ń pè wòlíì bàbá wákàwá ẹ pé kí wọ́n wá gbàdúrà fún Chief Kànràn pé wòlíì Ayébúmọ́sẹ̀ wá torí ohun Ọlọ́run lohun èèyàn àwọn èèyàn ní kí a pe àwọn wòlíì kí wọ́n gbàdúrà fún yín. I will send you money. Fọláṣadé Olúbùnmi ó ní òun ti send owó sínú àkáǹtì yín. Thank you. Toyib Ọláìdé so Allah